Orúkọ mi ni Barrister Tóyìn Mohammed Ọ̀nàlápọ̀. Èmi ni mo wà fún èmi ní lọ́ọ̀yà ìjà ọ̀tún láti bẹ̀rẹ̀ kíìsì. A rí pé ìgbẹ́jọ́ wáyé lénìí nípa ẹjọ́ tá a ti ń bá bọ̀ látijọ́ yìí tẹ́lẹ̀ nípa ìyá wa ìyá àbíyè ti ìsàlẹ̀ kókò. Ẹ dákun kí ni àbábọ̀ ilé ẹjọ́ ní èyí? Ṣéfásúnmi Báre Adéfálà. Wọ́n wá sí ilé ẹjọ́ létí nítorí ọ̀rọ̀ ìyá wa Àṣàbí Olórìṣà tí wọ́n sun ilé wọn níná ni mo bá wá. Ìyá tí wọ́n ní ọ̀rọ̀ rẹ̀ ìyá wa Olúwatóyìn Àṣàbí Olórìṣà. Màmá ẹ káàárọ̀ o. Ẹ kọ́bọ̀ ni ẹjọ́ dé dúró lónìí. Wọ́n sì ń bá ẹjọ́ lọ àti lọ́wọ́ ìjọba. Yóò ní sísè ayé ò ní mú wọn o. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ o. Ẹ ṣeun. Ẹ bá wa dárúkọ yín fún àwọn tán wò wá lórí móhùnmáwòrán. Orúkọ mi ni Barrister Abdulkadir Adémọ́lá Bọ́lájí Àjàsà. Ẹ ṣe gan-an. Ẹ dákun a rí pé ẹ ṣeun adúgbò pọ̀. A rí pé ìgbẹ́jọ́ wáyé lénìí nípa ẹjọ́ tá a ti ń bá bọ̀ látijọ́ yìí tẹ́lẹ̀ nípa ìyá wa ìyá àbíyè ti ìsàlẹ̀ kókò. Ẹ dákun kí ni àbábọ̀ ilé ẹjọ́ ní èyí? N tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lénìí láì fa ọ̀rọ̀ gùn náà ni pé bí kéèsì yẹn come up ní èní yìí fún continuation of hearing. Àwọn tí wọ́n jẹ́ prosecution ní àwọn state ẹlẹ́rìí wọn yọ̀kan tó ṣẹ́kù òun ni wọ́n pè lénìí tí wọ́n àwọn béèrè àwọn ìbéèrè lọ́wọ́ ẹ̀ nípa pé bó lọ̀rọ̀ yẹn ṣe jẹ́ ó dẹ̀ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ní tó mọ̀ nípa kéèsì yẹn. Then at the end of the day gẹ́gẹ́ bí ẹ̀tọ́ tiwa náà as a defence counsel àwa náà nídìí àti cross examine witness tí àwọn state tí wọ́n pè a dẹ̀ béèrè ìbéèrè ní ọwọ́ witness wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ tí ó sì dá wa lóhùn bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. So lẹ́yìn ìgbà tí wọ́n dẹ̀ wá tí witness yẹn give evidence tán so àwọn prosecutor wọ́n close the case tiwọn wọ́n náà ti pe ẹlẹ́rìí àwọn tán àwọn òpè ẹlẹ́rìí mi mọ́. So it is now left for us our defence counsel láti pe àwọn witnesses wa àwọn defendant láti wá sọ̀rọ̀ nípa kí ni tán mọ̀ nípa ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ṣé ó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀. Then tá bá tún ní àwọn ẹlẹ́rìí mi náà láti ta bóyá tọ́jọ́ ń gbàdúgbò tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣojú wọn àwọn náà a máa pè wọ́n àwọn náà wá sọ tí wọ́n mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ iná tó ṣẹlẹ̀ nípa ilé ìyá àbíyè. So ibi tí a bá ẹjọ́ dé nìyẹn a fẹ́ continue ká open defence wa lé ní but prosecution counsel yẹn agbẹjọ́rò ìjọba wọ́n dìde wọ́n ní àwọn ò ní lè continue lẹ́ni mọ́ pé kí ilé ẹjọ́ fún wa ní déètì mi kí a fi wá continue case wa ká open defence wa. So ilé ìgbà tí wọ́n dẹ̀ sọ wọ́n make application yẹn àwa náà ò lè tako application wọn torí àti wà ń bí látàárọ̀ tá a ti ń ṣe case yẹn ó ti rẹ most of us so a concede to that adjournment. Ilé ẹjọ́ dẹ̀ ti sún ìgbẹ́jọ́ sí on the 8th of July 2026 tí a wà yìí fún continuation of hearing. Ìkẹta sọ ni pé ìyá àbíyè ó ti pé àwọn ẹlẹ́rìí tiẹ̀ ó ti pé. Bẹ́ẹ̀ ni ìyá àbíyè ti pé gbogbo àwọn ẹlẹ́rìí wọn tán so àwa ni ó kù tí a fẹ́ open defence wa kí àwọn ẹlẹ́rìí wa wá sọ̀rọ̀ ní àwọn tí wọ́n fẹ̀sùn kàn tó jẹ́ àwọn defendant mẹ́fẹ̀ẹ̀fà méjèèjì ń sọ̀rọ̀ àwa tún mú àwọn ẹlẹ́rìí mi tá a bá tún ní ládùúgbò àbí níbò mi tí wọ́n pọ̀ nípa ìṣẹ̀lẹ̀ láti wá sọ̀rọ̀. Ilé ẹ̀sọ́ ìsìnkú wọn ti sún ìgbẹ́jọ́ sí oṣù tó ń bọ̀. Oṣù keje ní ọjọ́ kẹjọ oṣù keje ọdún tí a wà yìí òní wọ́n sún ìgbẹ́jọ́ sí. Mi rò pé ìgbẹ́jọ́ ìbílẹ̀ pé yóò wò sí pẹ̀lú ṣe lọ yẹn. Lọ́jọ́ ṣe ń lọ ọlọ́ọ̀ni pẹ̀lú wọn tí ó wò sí torí pé adájọ́ àwọn ni wọ́n lè sọ ibi tí ẹjọ́ ń lọ nígbà tí wọ́n bá wo ẹ̀rí ìkíní àtẹ̀rí ìkejì tí wọ́n bá wò papọ̀ yóò wá lè gáìdì adájọ́ láti mọ̀ pé ta ló yẹ kó gba ìdájọ́ òdodo láàrin olùpẹ̀jọ́ kìíní àti àwọn olùjẹ́jọ́ tí wọ́n pè ní ẹjọ́. So àwọn ò ní agbára kankan ní kankan tá a lè sọ pé ìbá ìlẹ́jọ́ wò sí ìbíbà ẹ̀kọ́ ní wò sí ilé ẹjọ́ adájọ́ ni ó determine tí ilé tẹ́jọ́ ò bá wò sí. Kí ni orúkọ yín lẹ́ẹ̀kan sí? Orúkọ mi ò yí padà orúkọ mi náà ni Barrister Abdulkadir Adémọ́lá Abọ́lájí Àjàsà. Thank you. Tí ẹgbẹjọ́rò fún ta ni? Tí mo jẹ́ agbẹjọ́rò fún 4th defendant nínú àwọn olùjẹ́jọ́ kẹrin. Kí ni orúkọ yín? Orúkọ tèmi ni Ṣéfásúnmi Báre Adéfálà.
kí lè wá sí ẹjọ́ lónìí. mo wá sí ilé ẹjọ́ létí nítorí ọ̀rọ̀ ìyá wa Àṣàbí olórìṣà tí wọ́n sun ilé wọn níná ni mo bá wá. níbo wá ní ẹjọ́ dé dúró lónìí. a dúpẹ́ lọ́wọ́ ìjọba náà wọn ò sì dákẹ́ lórí àwọn ìrìn àjò tí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ti tún sún ìgbẹ́jọ́ yìí sí ọjọ́ keje ọjọ́ kẹjọ nínú oṣù keje ni wọ́n tún sún un sí sẹ́mọ̀ nínú oṣù kẹfà ní oṣù karùn-ún ní àwà ń bẹ̀ yìí láti wà ní oṣù karùn-ún yìí wọ́n ní ìgbẹ́jọ́ yìí tún bọ́ sí ọjọ́ kẹjọ nínú oṣù keje. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ wọn àti gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ aládùúgbò ti wà níbẹ̀. Ìdúró ń táwa dúró fún ni pé ìyà kó má jẹ ìyá wa yìí gbé. Olódùmarè kó jọ ọjà rẹ̀ kó bá wa dá ìyá wa yìí lọ́lá fún gbogbo nǹkan tó ti nù wọ́n lọ kí ó ṣàòkè kó bá wa dá padà. Ohun tí a dúró fún rèé. ẹ jẹ́ ká bá màmá gangan bá lọ́rọ̀ ẹ jẹ́ ká láǹfààní ẹ jẹ́ bá àwọn náà sọ̀rọ̀. Màmá súnmọ́ bí ẹ máa bọ̀ ìyá tí wọ́n ní ọ̀rọ̀ rẹ̀ ìyá wa Olúwatóyìn Àṣàbí olórìṣà. màmá ẹ káàárọ̀ o ẹ kọ́ bó ni ẹjọ́ dé dúró lónìí. wọ́n sì ń bá ẹjọ́ lọ àtúntò lọ́wọ́ ìjọba ní òní sì ti ayé òní mú wọn o ọkọ̀ ọba àdábọ̀ kò ní sáwọn lọ́sẹ̀ o àti ìdúpẹ́ lọ́wọ́ adájọ́ náà àti ìdúpẹ́ lọ́wọ́ àwọn tó bà níbi ìrìn àjò àti màmí lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹgbẹ́ gbogbo rẹ̀ ní sàṣìṣe o ẹ sì bá ń dúpẹ́ lọ́wọ́ àwọn lọ́ọ̀yà tó jẹ́ lọ́ọ̀yà tó dúró gẹ́gẹ́ bí bàbá fún mi ọmọ fún mi ẹ̀gbọ́n fún mi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn pé gbogbo nǹkan wọn ò ní parẹ́ kò ní rí parẹ́ lérí ọmọ wọn wà ní fọmọ náà wọn lẹ́gba tí wọ́n sún sí náà ní inú oṣù keje ọjọ́ kẹjọ oṣù keje ni wọ́n sún ẹjọ́ sí ìsinmi gbàgbọ́ pé yóò dáa yóò sì rí rẹ̀ ìgbàjọ́ ní jẹ́ báyọ̀ ẹ ṣe mo dúpẹ́ o. ẹ báyọ̀ ẹ jẹ́ ká bá agbẹjọ́rò mọ̀mọ́ ẹ jẹ́ ká bá àwọn náà sọ̀rọ̀ tó jẹ́ agbèfọ́ba ẹ jẹ́ ká bá àwọn náà sọ̀rọ̀ jágbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn ẹ káàárọ̀ sà o. orúkọ mi ni Barrister Tóyìn Mohammed Ọ̀nàlápọ̀. padà ń dúró fún ilé ẹjọ́. ẹ ṣe èmi ni mo wà fún èmi ní lọ́ọ̀yà ìjà ọ̀tún láti bẹ̀rẹ̀ kíìsì. pé ẹjọ́ gédé dúró báyìí. ẹ ṣeun gẹ́gẹ́ bíi pé ẹjọ́ ìhàbídì ló mọ ní àwa tá a pe ẹjọ́ àti ẹjọ́ tiwa tán lẹ́nu àti close kéèsì wa àti pe ẹlẹ́rìí tó kẹ́yìn ní ìsìn báyìí náà wọ́n ti wá àjọhùn fún defence tó sì yé so ẹni mẹ́fọ̀ láti lẹ́tà judgment lọ defence ló bẹ̀rẹ̀ táwọn náà tó sọ àwíjàre wọn ìdí ẹ̀sùn táfi kàn wọ́n yìí tó dà káwá táwọn náà bá rí táfi wá ru ọwọ́ kan wá sọ fún ilé ẹjọ́. ní tẹ́ ń gbìyànjú láti sọ ni pé tẹ́ ń pè ní defence lédè Gẹ̀ẹ́sì ni pé àwọn náà wá. àwọn náà wọ́n sọ tẹnu wọn wọ́n sọ àwíjàre wọn lórí ẹ̀sùn táfi kàn wọ́n nílé ẹjọ́ àmọ́ lónìí àwa ti parí ẹ̀sùn wa ẹ̀sùn pé wọ́n jó ilé ìyá Ọ̀ṣun níná ní 4 January. bí òní wọn á sún ìgbẹ́jọ́ sí báyìí. àwọn tún sí ọjọ́ kẹjọ oṣù keje táwọn náà tún bẹ̀rẹ̀ sí ní ro àwíjàre tiwọn bẹ̀tẹ̀ bí ìkẹ́sìn ìlú lágbára Ọlọ́run a rí i pé ìkẹ́sìn ṣe dáadáa lọ́dọ̀ tiwa nítorí gbogbo tó yẹ ká sọ tó yẹ ká rò àti fìdẹ́jọ́ amúlẹ̀ níwájú adájọ́. kí ni ìmọ̀ràn yín fún gbogbo àwọn mọ̀lẹ́bí yèyé tí wọ́n sunlé wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ṣe ń lọ lọ́wọ́ yìí. a sọ wípé wọn ò gbúdọ̀ ṣe fa wàhálà kankan kan farabalẹ̀ nítorí pé a ní ìgbàgbọ́ nínú ilé ẹjọ́ wípé wọn ní fi kó bọ̀yọ̀ fún wa àádìdájú òdodo gbà. ó kọ́ ilé kan sí i. Barrister Tóyìn Mohammed Ọ̀nàlápọ̀ ṣe. aláàrántí fóònù ilé ẹjọ́.